Apata Uyes Entertainment TV, your #1 birthday arena. Beloved olùfẹ́ ẹni re ni. Àwa mẹ́ni re tábàárẹ̀ ní re tó tọmọ bò ẹ́ sí akẹ́ni re. Àpátápá arákàbìtì gàǹgàrà bàtà ewì dé. Bójú mẹ́ni re bá mọ́ ọ̀yẹ́ re ni ó là ògbólógbò ọdẹ tí òkú àgbà ìṣègùn ni ó dà. Èrò ọ̀yà ẹjẹ́jọ́ máa kẹ́ni re ẹni re tó kọ́ni mọ́ra olùṣọ́ àgùntàn tí mo mọ̀ tó ní láárí. Bàbá àdógbò wa ló jẹ́ ní Government Pentecostal Arena tó ń bẹ ní Ìkẹ́rẹ́ Èkìtì. Popsi Bright dádì mo rọ́pẹ́ dá ẹ̀jẹ̀ òǹkọ́ṣọ́ ń bẹ lálàáfíà ara. Pastor Beloved Abímbọ́lá ọkùnrin tọkùnrin Akínwùmí Ọpẹ́yẹmí ìwọlé mi kó bẹ̀rẹ̀ fún fádà Ọpẹ́yímíká. Kì í bèrè pé bò tẹnìkan ṣe jẹ́ ẹlẹ́yinjú àánú ni bí Gàmbàrí bá wọlé rẹ̀ yóò fatapanu kó tó mọ́ ọ lọ. Ọ̀pọ̀ èrò ló rán mi níjẹ́ mi ò dáṣẹ́jẹ́ èmi nìkan kọ́ ni mo rọra mi. Gbogbo Central Executive Council Student Union Government of Bámidélé Olúmilúwà University of Education Science and Technology pátá ń ló rán mi níṣẹ́. Wọ́n ní okú ọdún ọjọ́ ìbí tòní. Gbogbo Student Representative Council gan ò dákẹ́, gbogbo Student Judiciary Council pátá ni wọ́n ń sọ̀rọ̀ sókè pé happy birthday to you sir. Gbogbo indigenous body gan wọn ò gbẹ̀yìn rárá. Wọ́n ní máa kí Beloved ẹni re táwa mọ̀ tó dá wa lójú. Látòrí Fẹ́sù site lórí Náò site Ondo, Náò site Ọ̀ṣun, àwọn Kwara gan ò dákẹ́. Gbogbo Nùẹ́sà ò gbẹ̀yìn, àwa Ewinite gan a sọ wípé okú ọdún okú ìyèdùn àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Olówó orí Olúwatómiyìn lèmi ń kí. Olúwatómiyìn Máyọ̀wá ọmọ Jímọ̀ Àlùkò. Beloved is the zonal head of Stellenbosch Zone 2 Southwest 2. Ọlọ́jọ́ ìbí ó yá ajáre lé bàbá tó bí ọlọ́mọ èmi morí kìlẹ̀ yín jẹ́ á lọ. Ọmọ ẹ̀rín jíyàn Èkìtì, ọmọ ẹlẹ́rìn ìjìyàn kì í dẹ́dẹ́ àkún wéjíwéjí. Ọmọ aláyè mórí ọkọ̀ ìdó àlè ìyè. Ọmọ elégúngún iwájú ìjítẹ̀yìn rìnà. Ọmọ elégúngún ilé ìjọ adé kan ṣoṣooṣo. Ọmọ adégúngún sórí èkó wéjíwéjí. Báàmì ọlọ́jọ́ ìbí òní ti yẹ ọ́nà lágbára Ọlọ́run ọba òní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Òní ṣàìsàn òní ṣe ọ́. Òní jìyà ìyà òní jẹ ọ́. Ibi kéré tóbi kò ní yà sọ́dẹ̀dẹ̀ rẹ. Òní tẹ́ lágbára Ọlọ́run ọba mi òkè. Iwájú lọ̀pẹ́ ibì tí ń ré sí iwájú ló mọ̀ lọ. Àríyọ̀ ló jẹ́ láàrin èrò lágbára Ọlọ́run ọba. Òní dàrí ìbànújẹ́, òní fojú sunkún ọmọ, òní fojú sunkún aya. Ìwọ fúnra lára rẹ gan òní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Bó o bá ti ń lù ní ó máa dùn, bó bá ti ń dún yóò máa dùn létí gbogbo ọmọ aráyé. Ẹ̀dá tó bá ní kó o mọ̀ pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn. Okú ọdún okú ìyèdùn àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Kéètì lọ ó ní máa kí ọ pé okú ọdún ọjọ́ ìbí tòní thank God ògbẹ́yìn o SK ní kí ọ dáadáa. Happy birthday to you sir and we wish you long life and prosperity. Beloved olùfẹ́ ẹni re ni. Àwa mẹ́ni re tábàárẹ̀ ní re tó tọmọ bò ẹ́ sí akẹ́ni re. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.